ẹ̀kalẹ́ ẹ̀kọ́ tòórọ̀ ìdòwú ògúnbàjò lórúkọ tèmi wọ́n ní àwọn ìròyìn tí a mú wá fún ní èdè yorùbá lẹ́kùnrẹ́rẹ́. ìròyìn tó àfojúbà níbi tí ìdùnnú ti ṣubú layọ̀ nígbà tí ọ̀gá àgbà nínú ẹ̀ka ìròyìn tuntun jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ amóhùnmáwòrán ìjọba àpapọ̀ NTA ìmẹ̀kọ ní ìpínlẹ̀ Ògùn ìyẹn Fúnmiláyọ̀ Ọ̀pátọ́lá ń ju gègé ìṣiṣẹ́ sin ìjọba sílẹ̀ tó sì ń ṣe àjọyọ̀ ìfẹ̀yìntì pẹ̀lú ìdúpẹ́ ayẹyẹ ọjọ́bí 60 ọdún lókè èèpẹ̀. Akọ̀ròyìn wa Lẹ́kan Àgbọ̀ndẹ̀ jábọ̀ ìròyìn wípé onírúurú àwọn èèyàn lórúkọ ọ̀tọ̀kùlú ìlú nílé lóko lódò àti lẹ́yìn odò ni wọ́n péjú pésẹ̀ síbẹ̀ pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ NTA àti lára àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì náà ò gbẹ́yìn níbẹ̀. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Ó jẹ́ àpéjọ tí ẹrù sókè pẹ̀lú ayọ̀ nípa orin ìyìn àti ìdúpẹ́ sí Ọlọ́run bí ẹbí ọ̀rẹ́ ojúlùmọ̀ tó fi dórí àwọn òṣìṣẹ́ tí ó ti fẹ̀yìntì àti tí ó sì wà ní ẹnu iṣẹ́ ní iléeṣẹ́ NTA tí wọ́n péjọ sí ilé ìjọsìn RCCG Adonai Worship Center ní Abẹ́òkúta láti ṣe àjọyọ̀ ìwàláàyè àti jíjẹ́ olóòótọ́ Ọlọ́run ní ìgbésí ayé Fúnmi Ọ̀pátọ́lá ẹni tí ó fi ẹ̀yìntì ní ẹnu iṣẹ́ ọba lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ó fi sin orílẹ̀-èdè bàbá rẹ̀. Oníbejì ní ayẹyẹ ọ̀hún nígbà tí ó ń ṣe ayẹyẹ ìfẹ̀yìntì èyí tí ó bọ́ sí ọjọ́ ìbí 60 ọdún ní òkè ìpẹ́. Nínú ìwàásù rẹ̀ olùṣọ́-àgùntàn Lawrence Achudile ti ìjọ Victory Life Bible Church ni ó sọ nípa àjọṣepọ̀ tó ti lé ní 30 ọdún pẹ̀lú arábìnrin Ọ̀pátọ́lá nígbà tí ó ń ṣe àjọyọ̀ ìwà ọmọlúwàbí ẹni tí ó sọ wípé ó dúró ṣinṣin ó sì jẹ́ olóòótọ́ nínú Kristi èyí tí ó tún gbóṣùbà fún jíjẹ́ ẹni tí ó farajì tí ó sì nífẹ̀ẹ́ ọmọlàkejì. Ó wá gbà á níyànjú wípé kí ó túbọ̀ súnmọ́ Ọlọ́run síwájú sí i bí ó sì rí i pé òun kópa nínú iṣẹ́ ìsìn ní agbègbè tí ó bá ń gbé. Ọ̀gá àgbà iléeṣẹ́ NTA Abẹ́òkúta Kẹ́hìndé Ọ̀nàdá àti àwọn èèyàn tí ó wà níbẹ̀ tí ó fi dórí àwọn òbí ọlọ́jọ́ ìbí ni wọ́n farere ọlọ́jọ́ ìbí náà tí ó ń fẹ̀yìntì tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó máa ń fi ìfẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ẹlòmíràn tó sì jẹ́ aṣíwájú rere tó fi tọkàntọkàn àti ìfẹ́ ṣe iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́. Wọ́n jẹ́ akíkanjú ènìyàn ẹni tí ó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ kónimọ́ra ṣùgbọ́n ẹni tí wọn ò ní fọwọ́ pamọ́ lórí bó tilẹ̀ mú kó rí bó bá ṣe rí ni wọ́n ṣe ń sọ. Gbogbo alámọ̀ yìí pé ó jẹ́ ẹni tí ó ń fi akíkanjú àti ìtara ṣiṣẹ́. Bíbélì rẹ̀ sọ pé ẹni tí kò bá fi ìmẹ́lẹ́ ṣiṣẹ́ ó yẹ fún ìgbéga. Olúwayọ̀ àti ìdùnnú tí ó farahàn gbangba ní ojú rẹ̀ aláwẹ̀wẹ̀ ọ̀hún ni ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn èèyàn tí wọ́n ti kó ipa tí ó jọjú nínú ìdàgbàsókè rẹ̀ àti àṣeyọrí tí ó ṣe gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́. Fúnmiláyọ̀ Ọ̀pátọ́lá ni ó darapọ̀ mọ́ iléeṣẹ́ NTA nígbà tí ó ti parí iṣẹ́ ìsìn bàbá rẹ̀ ní iléeṣẹ́ NTA Abẹ́òkúta ní ọdún 1994. Ó sì gòkè àgbà tó fi di igbákejì olùdarí ní ẹ̀ka ìròyìn ní iléeṣẹ́ NTA. Òun sì ni olùdarí ẹ̀ka iléeṣẹ́ NTA tí ó wà ní Ìmẹ̀kọ ní ìpínlẹ̀ Ògùn kó tó fi ẹ̀yìntì. Lẹ́kan Àgbọ̀ndẹ̀ ló ti ń jábọ̀ ìròyìn. Tí ó bá máa di bí oṣù mẹ́ta sí àsìkò tá a wà yìí ètò ẹ̀ka ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà ní ìrètí ti wà nínú rẹ̀ pé yóò ní ìfọwọ́sowọ́pọ̀ nínú òǹkà ìṣedéédé tó níṣọ̀kan
léyìí tí wọ́n ti ṣètò rẹ̀ sílẹ̀ láti ṣe ìtọ́sọ́nà àtúnṣe tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ètò náà ìyẹn Unified and Data Bank léyìí tí wọ́n ti ṣètò rẹ̀ sílẹ̀ láti ṣe ìtọ́sọ́nà àtúnṣe tó ń lọ lọ́wọ́lọ́wọ́. èyí tẹ̀lé ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ kan láti ọwọ́ ilé-iṣẹ́ ètò ẹ̀kọ́ tí ìjọba àpapọ̀ láti bójútó ìmúṣẹ ìgbésẹ̀ àkójọ fáyẹ̀wò ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà. akọ̀ròyìn wa Zenret Degmon ló jábọ̀ ìròyìn yìí. dídásí tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Ògúnwùsì dá sí ọ̀rọ̀ tó ń jà rìnrìn nílẹ̀ yìí ti di ohun tí wọ́n ti gbé ẹjọ́ ẹ̀sùn ìbanilórúkọ jẹ́.